Aláròyé máa wí o. Ó mà ṣe o, obìnrin yìí ṣubú lulẹ̀ níbi tó ti ń fún ọmọ lọ́mú lákùrẹ́ ló bá gba ibẹ̀ kú. Obìnrin kan ni wọ́n ló déédé ṣubú lulẹ̀ tó sì gbabẹ̀ kú pátápátá lásìkò tó ń fún ọmọ ìkókó jòjòló tó gbé lọ́wọ́ lọ́mú lágbègbè Òkè Àró nílùú Àkúrẹ́. Aláròyé fìdí rẹ̀ múlẹ̀ pé obìnrin ọ̀hún tí wọ́n ló ń ta iṣu nítòsí iléeṣẹ́ búrẹ́dì kan tó wà lágbègbè Òkè Àró làwọn èèyàn tó rí láàárọ̀ ọjọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí jẹ́rìí sí wípé ara rẹ̀ ṣì le koko tí wọn kò sì ṣàkíyèsí àìsàn kankan lára rẹ̀. Lẹ́yìn náà ni wọ́n ló jókòó tó sì gbé ọmọ rẹ̀ lẹ́sẹ̀ láti fún un lọ́mú. Èyí ni wọ́n ló ń ṣe lọ́wọ́ tó fi sọ fáwọn tó wà nítòsí ọ̀dọ̀ rẹ̀ wípé ó ń rẹ òun. Wọ́n ní obìnrin yìí fúnra rẹ̀ ló sáré dìde tó lọ mú ọtí ẹlẹ́rìndòdò kan èyí tó sáré mu nírètí pé yóò dá okun àti agbára padà sí àgọ́ ara òun. Ìyá ìkókó ọ̀hún ni wọ́n ní kò tí ì mu kóòkì yìí tán tó fi dìgbò lulẹ̀ lójijì tó sì ṣe bẹ́ẹ̀ kú pátápátá. Lóòótọ́ ni wọ́n láwọn ará àdúgbò kan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn sáré gbé dìgbàdìgbà lọ sí ọsibítù bóyá wọ́n á lè du ẹ̀mí rẹ̀. Ilé ìwòsàn tí wọ́n gbé lọ ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ fún wọn wípé ó ti kú. Ohun táwọn tó mọ obìnrin yìí dáadáa ń sọ nípa rẹ̀ ni wípé akíkanjú ẹ̀dá ni, wọ́n ló mọ bí wọ́n ti ń ṣiṣẹ́ kárakára, àmọ́ ó ṣeé ṣe kó jẹ́ àìrí nǹkan gidi jẹ mọ́ ọmọ tó ń fún lọ́mú lọ́wọ́ ló ṣekú pa á láìròtẹ́lẹ̀. Iṣẹ́ awakọ̀ ni wọ́n lọ́kọ olóògbé ọ̀hún ṣe. Lójú ẹsẹ̀ la gbọ́ wípé àwọn èèyàn ti kàn sí i ṣùgbọ́n tí kò tí ì padà dé títí tá a fi ń kọ ìròyìn yìí lọ́wọ́. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.